A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àkókò yìí fún oore ọ̀fẹ́ mìíràn tí a ní láti wá sí orí ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún ìyípadà. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Adébáyọ̀ Oyèwọlé. Mo jẹ́ oníwàásù nínú ìjọ Grace Alone Independent Baptist ní Odòde Ìdànrè, ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ní orúkọ Jésù, Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ lọ́wọ́ rẹ lákòókò yìí. A gbé orúkọ rẹ ga nítorí pé ìwọ ni Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ àti agbára tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ètò yìí, fún gbogbo tí ìwọ Ọlọ́run ti ń ṣe láti pàṣẹ ètò yìí. A dúpẹ́ fún àwọn tí wọ́n ti di ẹni ìgbàlà. A dúpẹ́ fún àwọn tó ń fún ní ìyípadà ọkàn lójoojúmọ́. Ní orúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà tá ti dẹ́ṣẹ̀ sí ọ, Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá. Olúwa, a ti tún dé lónìí láti wàásù ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà Ọlọ́run pé kó jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ kó gbà àkóso ohun gbogbo tí màá bá àwọn èèyàn sọ láti inú ọ̀rọ̀ rẹ, kó kún mi pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ rẹ, kí gbogbo ògo kó sì lè jẹ́ tìrẹ lónìí àti títí láé, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sínú ìwé Genesis orí 23. Mo fẹ́ kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá. Genesis orí 23 láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkọkànlá. Jacob sì gbé ojú rẹ̀ sókè, ó sì wò, sì kíyèsí Esau dé àti irinwó ọkùnrin pẹ̀lú rẹ̀. Òun sì pín àwọn ọmọ fún Leah àti fún Rákélì àti fún àwọn ìránṣẹ́bìnrin méjèèjì. Ó sì ti àwọn ìránṣẹ́bìnrin àti àwọn ọmọ wọn ṣáájú, àti Leah àti àwọn ọmọ rẹ̀ tẹ̀lé wọn, àti Rákélì àti Jósẹ́fù kẹ́yìn. Ẹsẹ̀ kẹta. Ó sì kọjá lọ síwájú wọn, ó sì wólẹ̀ lé ẹ̀rìn méje títí ó fi dé ọ̀dọ̀ arákùnrin rẹ̀. Esau sì súré láti pàdé rẹ̀, ó sì gbá a mú, ó sì rọ̀ mọ́ ọn lé ọrùn, ó sì fi ẹnu kò ó lé ẹnu, wọ́n sì sọkún. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí àwọn obìnrin àti àwọn ọmọ. Ó sì bí pé, ta ni wọ̀nyí pẹ̀lú rẹ̀? Òun sì wí pé, àwọn ọmọ tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ fún ìránṣẹ́ rẹ̀ ni. Nígbà náà lé àwọn ìránṣẹ́bìnrin súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, àwọn àti àwọn ọmọ wọn, wọ́n sì tẹríba. Ẹsẹ̀ ìkeje. Àti Leah pẹ̀lú tí ohun tí àwọn ọmọ rẹ̀ súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì tẹríba. Níkẹyìn ni Jósẹ́fù àti Rákélì sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì tẹríba. Ó sì wí pé, kí ni ìwọ fi ọ̀wọ́ tí mo pàdé nì pè? Òun sì wí pé, láti fi rí oore ọ̀fẹ́ lé ojú Olúwa mi ni. Esau sì wí pé, èmi ní tó, arákùnrin mi, pa èyí tí o ní mọ́ fún ara rẹ. Jacob sì wí pé, bẹ́ẹ̀ kọ́, èmi bẹ̀ ọ́, bí ó bá ṣe pé èmi bá rí oore ọ̀fẹ́ lé ojú rẹ nísinsìnyí, ǹjẹ́ gba ọrẹ mi lọ́wọ́ mi, nítorí tí èmi sáà rí ojú rẹ bí ẹni pé èmi rí ojú Ọlọ́run, tí inú rẹ̀ sì dùn sí mi. Ẹsẹ̀ kọkànlá níbi tí a ti dúró. Èmi bẹ̀ ọ́, gba ẹ̀bùn mi tí a mú fún ọ wá, nítorí tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ bá mi ṣe, àti pé nítorí tí mo ní tó, ó sì rọ̀ ọ́, òun sì gbà á. Ẹ ké hallelujah. Àkòrí ìwàásù mi lákòókò yìí ni mo pè ní ìdáríjìn. Ìdáríjìn. Ní bí o ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí, Ọlọ́run fẹ́ kó o ṣe nǹkan kan. Ìyẹn náà sì ni wípé kó o dáríjì ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ọ́. Mo fẹ́ béèrè mẹ́ta pàtàkì kan lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ mi bí mo ṣe ń tẹ̀síwájú nínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run yìí. Àkọ́kọ́, ǹjẹ́ ẹnìkan wà lára wa èèyàn tí ó ṣẹ̀ èèyàn rí? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ẹnìkan wà lára àwa èèyàn tẹ́nìkan kan ò ṣẹ̀ rí? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, ǹjẹ́ ẹnìkan wà lára àwa èèyàn tí ò dẹ́ṣẹ̀ sí Ọlọ́run rí? Ẹ wá rí pé ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sẹ́ni tí ò bá wí lára gbogbo àwa tá a jẹ́ èèyàn. Ìdí nìyí tí ọ̀rọ̀ ìdáríjìn
tó fi ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Níbi tí a kà yìí nínú ìwé Genesis orí 23, mo rí àpẹẹrẹ ìdáríjì tòótọ́ níbẹ̀. Mo sì fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa bí mo ṣe ń tẹ̀síwájú nínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run yìí. Jákọ́bù ó ti wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ Lábánì fún bí 20 ọdún. Jákọ́bù sá lọ sí ọ̀dọ̀ Lábánì ẹ̀gbọ́n ìyá rẹ̀ gẹ́gẹ́ bí àpọ́n. Ṣùgbọ́n lákòókò tí ìṣẹ̀lẹ̀ tá ń kà nípa rẹ̀ yìí ṣẹlẹ̀, Jákọ́bù ti níyàwó 4, ó sì ti bí àwọn ọmọ 11. Nígbà tá dé nínú ìwé Genesis orí 29 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 3, Bíbélì sọ wípé ó sì gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Lábánì tí wọ́n ń wípé Jákọ́bù kó gbogbo ohun tí í ṣe ti bàbá wa, àti nínú ohun tí í ṣe ti bàbá wa ni ó ti ní gbogbo ọrọ̀ yìí. Jákọ́bù sì wo ojú Lábánì, sì kíyèsí kò rí sí bí ìgbà àtijọ́. Olúwa sì wí fún Jákọ́bù pé, padà lọ sí ilẹ̀ àwọn bàbá rẹ àti sí ọ̀dọ̀ àwọn ará rẹ, èmi ó sì pẹ̀lú rẹ. Ẹ ké hallelujah. Ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún Jákọ́bù nígbà tó wà lọ́dọ̀ Lábánì ẹ̀gbọ́n ìyá rẹ̀ pé àkókò ti tó, padà sí ilẹ̀ bàbá rẹ, èmi ó wà pẹ̀lú rẹ ní pípadà síbẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé ó ti wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ yìí tí í ṣe Lábánì fún bí 20 ọdún. Mò ń wàásù nípa ìdáríjì. Nígbà tí Ọlọ́run bá Jákọ́bù sọ̀rọ̀, Lábánì ò fẹ́ kí Jákọ́bù ó lọ. Ìdí wo gan Lábánì ò ṣe fẹ́ kí Jákọ́bù ó lọ? Ẹ já padà sínú ìwé Genesis yẹn bákan náà, orí 30, ẹsẹ̀ 27 níbẹ̀. Ìdí wo ni Lábánì ò fi gbà? Ìdí wo ni ò fi fẹ́ gbà kí Jákọ́bù kúrò ní ọ̀dọ̀ òun? Lábánì sì wí pé, dúró, èmi bẹ̀ ọ́, bí ó bá ṣe pé èmi rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, jókòó, nítorí tí mo rí i pé Olúwa ti bùkún fún mi nítorí rẹ. Lábánì fúnra rẹ̀ lè jẹ́rìí sí wípé òun di alábùkún fún, Ọlọ́run bùkún fún òun nítorí pé Jákọ́bù wà lọ́dọ̀ òun. Báwo ni ìgbé ayé rẹ ṣe rí, ìwọ olùgbọ́ mi? Ǹjẹ́ òun jẹ́ orísun ìbùkún fún àwọn tó ń bá gbé? Gẹ́gẹ́ bí ọkọ nínú ilé, ǹjẹ́ òun jẹ́ orísun ìbùkún fún ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ? Gẹ́gẹ́ bí ìyá tàbí ìyàwó nínú ilé, ǹjẹ́ òun jẹ́ orísun ìbùkún fún ọkọ rẹ àti àwọn ọmọ rẹ níbi iṣẹ́ rẹ ńkọ́, nídìílé ọkọ, nídìílé ìyàwó, lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n, lọ́dọ̀ àwọn àbúrò? Ǹjẹ́ àwọn èèyàn ń rí ọ gẹ́gẹ́ bí orísun ìbùkún? Lábánì ò fẹ́ kí Jákọ́bù lọ nítorí pé ó kíyèsí wípé nítorí pé ó wà lọ́dọ̀ òun ni Ọlọ́run ṣe bùkún fún òun. Ẹ ké hallelujah. Jákọ́bù wá pé àwọn ìyàwó rẹ̀ 4 tó ní, ó ṣàlàyé fún wọn pé nǹkan báyìí ni mo gbọ́ tí àwọn ọmọ bàbá yín ń sọ lánàá o. Nítorí náà ńkọ́, Ọlọ́run ti bá mi sọ̀rọ̀, mò ń padà lọ sí ilẹ̀ bàbá mi. Àwọn ìyàwó rẹ̀ ní, kò sí nǹkan tá a fẹ́ ṣe, nǹkan tọ́lọ́run bá ti sọ fún ọ pé kó ṣe, òun náà láà ṣe. Ẹ jẹ́ kí n sáré rán wa létí eléyìí wípé kì í ṣe ìfẹ́nú Jákọ́bù láti fẹ́ ìyàwó 2 tàbí 3 tàbí 4, ṣùgbọ́n Lábánì ràn lọ́wọ́ láti rí wípé ó doníyàwó púpọ̀. Ìfẹ́ ọkàn Jákọ́bù òun ni pé kó fẹ́ Rákẹ́lì, ọ̀kan lára àwọn ọmọbìnrin Lábánì ẹ̀gbọ́n ìyá rẹ̀. Ṣùgbọ́n a rí pé nígbà tí wọ́n ṣètò ìgbéyàwó yẹn, Lábánì dàrú mọ́ lọ́wọ́. Èyí tó fi yẹ kó fi Rákẹ́lì fún ẹni tí ọkàn rẹ̀ fẹ́ gangan, ẹ̀gbọ́n tí ń ṣe Líà ló fi fún un. Nígbà tí Líà ń lọ, ó fún lọ́mọ ọ̀dọ̀. Nígbẹ̀yìn nígbà tó padà fẹ́ Rákẹ́lì tí ọkàn rẹ̀ gangan fẹ́, wọ́n fún lọ́mọ ọ̀dọ̀. Ká tó wí ká tó fò odò níyàwó 4. Ṣùgbọ́n ètò Ọlọ́run fún ọkùnrin, obìnrin tó jẹ́ onígbàgbọ́ tàbí fún ìdílé onígbàgbọ́, òun náà ni ọkọ kan, aya kan. Ohunkóhun tó bá ti yàtọ̀ sí eléyìí, ó jẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Jákọ́bù gbé ìgbésẹ̀ láti kúrò ní ọ̀dọ̀ Lábánì. Ó kó gbogbo àwọn nǹkan tó ní
àwọn ìyàwó àti àwọn ọmọ àti gbogbo ẹrù rẹ̀, ó sì kúrò ní ọ̀dọ̀ Lábánì ẹ̀gbọ́n ìyá rẹ̀. Ìjọ́ kẹta ni Lábánì tó mọ̀ wípé Jákọ́bù ti kúrò lọ́dọ̀ òun. Nígbà tí ìròyìn dé ọ̀dọ̀ Lábánì pé tọ̀ Jákọ́bù ti lọ, ó ti kó gbogbo ìyàwó àtàwọn ọmọ àtọ́ gbogbo tó ní, ó ti kúrò níbí. Lábánì pinnu nínú ọkàn rẹ̀ pé òun ó sa ipá òun láti mú Jákọ́bù padà wá tàbí láti ṣe é níbi. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo ohun tí Ọlọ́run ṣe. Nínú ìwé Genesis orí 21 yẹn bákan náà, ẹsẹ̀ 29, ibẹ̀ ni Ọlọ́run ti ṣe ìkìlọ̀ fún Lábánì wípé kò gbọ́dọ̀ ṣe Jákọ́bù níbi lábẹ́ bó ti wù kó rí. Bíbélì wípé ó wà ní ipá mi láti ṣe yín níbi, ṣùgbọ́n Ọlọ́run bàbá yín ti sọ fún mi ní òru àná pé kíyèsí ara rẹ, kí ìwọ kí ó má ṣe bá Jákọ́bù sọ rere tàbí búburú. Ìtọ́lọ́run sọ fún Lábánì nìyí, má bá Jákọ́bù sọ rere tàbí búburú. Lédè mìíràn, má ṣe níbi. Lábánì gbégbésẹ̀, ó sáré tẹ̀lé Jákọ́bù, ó bá a lẹ́nu ìrìn àjò. Ó dúró, ó sì jẹ́ kó yé wípé Jákọ́bù, ó wà ní ipá mi láti ṣe ọ́ níbi, ṣùgbọ́n Ọlọ́run ti bá mi sọ̀rọ̀ wípé mi ò gbọ́dọ̀ ṣe ọ́ níbi. Ẹ ké hallelujah. Àwọn ẹ̀rù kọ̀ọ̀kan wà nínú ọkàn Jákọ́bù. Àwọn nǹkan kan bẹ tó ń bà lẹ́rù pé bóun ti ẹ̀fẹ́ kúrò lọ́dọ̀ Lábánì ẹ̀gbọ́n ìyá òun, báwo lòun ṣe fẹ́ ṣe. Ọ̀kan lára ẹ̀rù tó wà nínú ọkàn Jákọ́bù, òun náà ni ẹ̀rù nípa arákùnrin rẹ̀ Ísọ̀. Ní pípadà tí Jákọ́bù fẹ́ padà sí ilẹ̀ bàbá rẹ̀, orílẹ̀-èdè ẹ̀gbọ́n rẹ̀ Ísáù ibẹ̀ ni ó gbà kọjá. Ẹ má sì jẹ́ ká gbàgbé wípé ẹ̀ṣẹ̀ ńláńlá méjì gbáǹkọ́gbì òun ni arákùnrin rẹ̀ ti ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jákọ́bù ló ti ṣẹ̀ Ísáù arákùnrin rẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀ àkọ́kọ́? Kí ni nǹkan àkọ́kọ́ tó ṣe sí Ísọ̀ tí ò dáa rárá? Ẹ ké hallelujah. Tá bá wọnú ìwé Genesis orí 25 ẹsẹ̀ 27 sí ẹsẹ̀ 24. Ibẹ̀ ni a ti rí ìkà wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ibẹ̀ ni Jákọ́bù ló ti ra ogún ìbí lọ́wọ́ arákùnrin rẹ̀ tí í ṣe Ísọ̀. Ísọ̀ jẹ́ àgbẹ̀ tàbẹ́ni tó mọ̀ nípa iṣẹ́ ọdẹ ṣe bákan náà, ṣùgbọ́n Jákọ́bù jẹ́ ẹnìkan tó máa ń dúró nílé. Lọ́jọ́ kan Ísọ̀ lọ sóko láti ṣiṣẹ́. Nígbà tó fi máa padà dé, ebi ti ń pa á. Ní bó dẹ̀ ṣe máa délé, ó rí tí Jákọ́bù ti pèsè oúnjẹ sílẹ̀, ó ṣe àṣàrò. Ló bá béèrè lọ́wọ́ arákùnrin rẹ̀, Jákọ́bù, dákun fún mi ní oúnjẹ, fún mi láṣàrò, ebi ń pa mí. Àwàdà tí ẹ̀ ní sọ pé Jákọ́bù wá ní, mi ò lè fún ọ lóúnjẹ o, àfi tó bá ti mọ̀ pé wàá ta ogún ìbí rẹ fún mi. Ṣé ẹ mọ̀ pé àwọn méjèèjì yìí ni ìbejì àkọ́kọ́ tá a rí àkọsílẹ̀ wọn nínú Bíbélì. Ísọ̀ ó ní a lè pè ní Táyé, Jákọ́bù la lè pè ní Kẹ́hìndé. Nínú àṣà àwọn ọmọ Ísírẹ́lì tàbí ará Hébérù nígbà ni, bó tiẹ̀ jẹ́ pé bèjì ni wọ́n, ẹni tó kọ́kọ́ jáde òun náà ni ó ní ẹ̀tọ́ láti gba ìre tàbí ìbùkún lẹ́nu bàbá wọn. Nígbàtí ó sì sọ̀rọ̀ yìí pé kó tó di pé màá fún ọ ní àṣàrò, ó láti ta ogún ìbí rẹ fún mi. Ísọ̀ ní, kí ni ogún ìbí ní ṣe pẹ̀lú tá à ń wí? Ebi ń pa mí, mò ń kú lọ, òun sọ nípa ogún ìbí. Ó dáa náà, mo ti gbọ́. Látòní lọ Jákọ́bù, ìwọ làkọ́kọ́, ìwọ làkọ́bí. Látòní lọ Jákọ́bù, ìwọ ni bọ̀dá mi, kódà mo dọ̀bálẹ̀ fún ọ gan. Kò fẹ́ mọ́ ṣe jù bá náà lọ. Àwàdà ló pè. Ǹjẹ́ a mọ̀ pé láti jọ́ yẹn ó ní ó ti ta ogún ìbí rẹ̀ fún Jákọ́bù. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ìmúṣẹ tó ṣe yẹn, ó wá rí lẹ́kùnrẹ́rẹ́. Mo ń sọ nípa ìdáríjì. Nǹkan àkọ́kọ́ tí Jákọ́bù kọ́kọ́ ṣe sí arákùnrin rẹ̀ nìyẹn. So nísìn tó wá fẹ́ padà sí ilẹ̀ bàbá rẹ̀ tí ó gba orílẹ̀-èdè ẹ̀gbọ́n rẹ̀ kọjá, ẹ̀rù wá ń bà pé arákùnrin òun tí
fi ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ yín ra ọjọ́ ogún ìbí rẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá gbọ́ pé òun bọ̀ ojú wo ni ó fi wo òun. Ìkejì, nǹkan kejì tó ṣe tó tún burú púpọ̀ sí arákùnrin rẹ̀ ó ní nígbà tí bàbá wọn fẹ́ kú, bàbá wọn pe Ísọ̀, ìyẹn Ísákì, Ísọ̀ dákun mo fẹ́ kó o lọ sí oko ọdẹ lọ pa ẹran tí mo fẹ́ràn kó o sè é fún mi nítorí mo ti mú ọ láti kú, gbé wá fún mi kí n jẹ́ kí n lè súre fún ọ. Níbi tó ti ń sọ yẹn, Rèbékà ṣàpẹ́ àwọn méjì wọ́n ti mú àwọn ọmọ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ísákì mú Ísọ̀, Rèbékà mú Jákọ́bù. Ibi tí Ísákì ti ń bá Ísọ̀ sọ̀rọ̀, Rèbékà gbọ́ ló bá pe Jákọ́bù, nǹkan báyìí ni mo gbọ́ tí bàbá rẹ̀ ń sọ fún Ísọ̀, dákun ọmọ mi, nǹkan tí mo fẹ́ kó o ṣe ni lọ sínú agbo ẹran lọ mẹ́ran wá, pa ẹran yẹn, màá bọ̀ ṣe é, wàá sì gbé lọ fún bàbá rẹ̀ ó lè súre fún ọ, ìbùkún tó yẹ kó lọ sí ọ̀dọ̀ arákùnrin rẹ̀ Ísọ̀ yóò lè wá sórí rẹ̀. Jákọ́bù ní báwo ló ń ṣe fẹ́ ṣe irú nǹkan báyìí, bàbá òun ó mọ̀, kò sí bóun ti fẹ́ ṣe é. Ìyá rẹ̀ ṣáà ràn lọ́wọ́ láti dá ẹ̀ṣẹ̀ yẹn, ó ṣe ẹran yẹn bó ti fẹ́ sè é. Awọ ẹran tí wọ́n pa wọ́n bó, ó fi bo ọrùn ọwọ́, ó fi bo ọrùn rẹ̀ nítorí pé Ísọ̀ jẹ́ni tó nírun lára. Nígbà tó sì ṣe oúnjẹ yìí tán, ó gbé ẹ̀wù ẹ̀gbọ́n rẹ̀ wọ̀, ó gbóúnjẹ lọ fún bàbá rẹ̀. Bí bàbá rẹ̀ Ísákì ṣe ń gbọ́, bó ṣe dé ọ̀dọ̀ rẹ̀ ó fà á mọ́ra, ó fọwọ́ kan ibi ọwọ́ rẹ̀, ó rírun ń bẹ̀, ó fọwọ́ kan ibi ọrùn rẹ̀, ó rírun ń bẹ̀. Abára Ísọ̀ ṣe ríre, ṣùgbọ́n ara náà fún, ó ní ọwọ́ lọ́wọ́ Ísọ̀, ṣùgbọ́n òun lòun Jákọ́bù. Lọ́rọ̀ kan, Ísákì jẹ oúnjẹ tí Jákọ́bù gbé wá, ó sì súre fún un. Bó ṣe ń súre fún tán gẹ́lẹ́ báyìí tí Jákọ́bù jáde kúrò lọ́dọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni Ísọ̀ wọlé. Ló bá kí bàbá mi dìde, mo ti gbé ẹran tó ní kí n sè, mo ti gbé wá. Bíbélì sọ fún wa wípé Ísákì gbọ̀n tinútinú pé ta ló gbé ẹran wá fún mi nísinsìnyí tí mo ti jẹ? Mo ti súre fún ẹnìyẹn sì ti di ẹni ìbùkún. Ibẹ̀ ló ti mọ̀ pé Jákọ́bù ti tún gba ẹ̀yìn òun láti ṣe nǹkan kan. Ọ̀nà kejì tó gbà ṣe arákùnrin rẹ̀ ní, Ísọ̀ wá pinnu pé dandan ni pé òun ó pa arákùnrin, òun ó pa Jákọ́bù, òun ó pakú pátápátá. Ìdí tí ìyá ìfini kó mọ sá lọ sọ́dọ̀ Lábánì ẹ̀gbọ́n ìyá rẹ̀ nìyẹn. Ẹ̀kẹ́ hallelujah. So nísinsìnyí tí Jákọ́bù wá fẹ́ padà sí ilẹ̀ bàbá rẹ̀, orílẹ̀-èdè ẹ̀gbọ́n rẹ̀ Ísọ̀ ni ó gbà kọjá. Ṣé rí i pé ẹ̀rù ńlá ló wà ní ọkàn ẹ̀? Ó rántí ẹ̀ṣẹ̀ méjì tó ti ṣe arákùnrin rẹ̀ ní nǹkan bí 20 ọdún ó lé sẹ́yìn, pé ọgbọ́n wo lòun fẹ́ dá? Fira rẹ̀ sípò Ísọ̀, tó bá jẹ́wọ́ náà ní ṣé ò ní gbẹ̀san. Ló bá rán èèyàn lọ bá Ísọ̀ pé dákun lọ bá ń bá o pé orílẹ̀-èdè rẹ̀ ni mo fẹ́ gbà kọjá láìpẹ́. Nígbà tí Ísọ̀ gbọ́, inú tiẹ̀ dùn. Bíbélì sọ pé ó bá kó àwọn èèyàn mọ́ra, àwọn ọkùnrin bí 400, about 400 men ló kó mọ́ra pé ẹ tẹ̀lé mi, mo fẹ́ lọ pàdé arákùnrin mi. Bí Jákọ́bù ṣe gbọ́ wípé Ísọ̀ ti ń bọ̀ pẹ̀lú àwọn ọkùnrin bí 400 pẹ̀lú ẹ̀, wàhálà dé. Mo ti sọ bẹ́ẹ̀, ọjọ́ ẹ̀san ti pé báyìí. Èyí tí mo ṣe fún arákùnrin mi ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ìsìn gangan ló tó, yóò gbẹ̀san lára mi. Ṣé àmọ̀ pé ìyàwó 4 ló ní, ó bá pín wọn sí sọ̀rí. Èyí tó kọ́ fẹ́ ó fi ṣáájú, ìyẹn Líà àtọmọ rẹ̀. Ọmọ ọ̀dọ̀ tán fún tó tún níyàwó ẹ̀, ó mú yẹn tẹ̀lé. Ọmọ ọ̀dọ̀ tí wọ́n fún Rákẹ́lì, ó fi yẹn tẹ̀lé, ó jẹ́ 3 àtọmọ rẹ̀. Obìnrin tó fẹ́ràn gangan láti fẹ́ tí í ṣe Rákẹ́lì, ìyẹn wà lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú Jósẹ́fù, ọmọ kan tó bí fún nígbà yẹn. Èrò ẹ̀ ní pétọ̀, bí ẹ̀gbọ́n òun bá pa àwọn obìnrin 3 àti àwọn ọmọ tó ti ṣáájú kó tó di kó dé ọ̀dọ̀ òun ó ti sá lọ pẹ̀lú ìyàwó òun gangan tọ́kàn òun fẹ́ àtọmọ tó bí fún òun. Ẹ̀kẹ́ hallelujah. Bó ṣe nìyí, Ísọ̀ náà wá ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn 400 láti pàdé rẹ̀. Níbi tá a kà fún ẹ, Genesis yẹn orí 23 ẹsẹ̀ 1 sí 11, tí ẹ bá wo ẹsẹ̀ 5, ẹsẹ̀ 6, ẹsẹ̀ 7, ibẹ̀ láti rí àpẹẹrẹ pé ní tòótọ́ ni Ísọ̀ dárí ẹ̀ṣẹ̀ tí arákùnrin rẹ̀ ṣẹ̀ jìn. Ẹ̀kẹ́ hallelujah. Ibẹ̀ láti rí pé lótìtọ́ òun ló dáríjì. Tẹ́ bá wo ẹsẹ̀ 4 yẹn, Bíbélì sọ wípé Ísọ̀ sì súré láti pàdé rẹ̀, láti pàdé Jákọ́bù. Bíbélì wípé ó sì gbá a mú. Bíbélì wípé ó rọ̀ mọ́ lé ọrùn. Bíbélì wípé ó sì fi ẹnu kò lé ẹnu, wọ́n sì sọkún. Bí ò bá dáríjì,
in tó ṣe yìí kò lè ṣe. Ísọ̀ dáríjì arákùnrin rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé in tó ṣe fún ó pa á lára, ó mì ayé rẹ̀, ó fi lògbòlògbò, ṣùgbọ́n síbẹ̀ ó dáríjì. Tí Ísọ̀ bá lè ṣe báyìí, ìwọ náà ńkọ́? Ó sáré láti pàdé arákùnrin rẹ̀. Bíbélì wípé ó gbá a mú, ó rọ̀ mọ́ lọ́rùn, ó fẹnu kò lẹ́nu, wọ́n sunkún síra wọn lọ́rùn nítorí pé ó dáríjì ni. Ó wá bẹ̀rẹ̀ sí ní béèrè, Jákọ́bù, mo pàdé àwọn arábìnrin kan àti àwọn ọmọ àti oríṣiríṣi àwọn ẹran, kí ni ìtumọ̀ rẹ̀? Jákọ́bù ní, Olúwa mi, sórí àwọn ọ̀wọ́ ẹran tó pàdé yẹn ìwọ ló ní, ìwọ ni mo kó wọn wá fún. Kí nìdí? Nítorí kí n lè rí ojú rere lọ́dọ̀ rẹ náà ni, nítorí kí n lè rí àánú lọ́dọ̀ rẹ ni. Kódà ìwọ ló ní gbogbo àwọn ẹ̀bùn yẹn. Ísọ̀ wá ní, arákùnrin mi, mo ní ànító àti àníṣẹ́kù. Ṣùgbọ́n Jákọ́bù rọ̀ ọ́, ó ṣáà gba ẹ̀bùn yẹn lọ́wọ́ rẹ̀. Ká lè mọ̀ pé lóòótọ́ ni Ísọ̀ dáríjì. Ísọ̀ wá bẹ̀rẹ̀ sí ní béèrè, àwọn ọmọbìnrin wọ̀nyí báwo ni wọ́n jẹ́? Àwọn ọmọ yìí báwo ni wọ́n jẹ́? Ó wá ń sọ fún wọn pé àwọn ọmọ àti ìyàwó tí Ọlọ́run fi oore ọ̀fẹ́ ńlá rẹ̀ tó fi fún mi, òun ni eléyìí. Nítorí náà ìwọ olùgbọ́ mi, ẹnikẹ́ni tó bá ṣẹ̀ ọ́, dáríjì irú ẹni bẹ́ẹ̀. Ó lè jẹ́ ọkọ rẹ, ó lè jẹ́ ìyàwó, ó lè jẹ́ ẹ̀gbọ́n, ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ àwọn ọmọ, ó lè jẹ́ ọ̀gá níbi iṣẹ́, ó lè jẹ́ ẹni tó gbà síṣẹ́, ó lè jẹ́ aládùúgbò rẹ. Bóyá ó sọ pé oníwàásù ẹ̀ mọ nǹkan tó ṣe fún mi ni. Tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣe fún mi, ẹ̀ ní sọ pé kí n dáríjì, in tó ṣe fún ọ lè burú lótìtọ́. Ó ṣe ni pé tó ṣe fún ọ pa ayé rẹ lára. Ṣùgbọ́n tí Ọlọ́run fẹ́ kó ṣe òun náà ni pé dáríjì ẹni yẹn kí wọn náà bá lè rí ìdáríjì ìgbà lọ́dọ̀ Ọlọ́run. Ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 15, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Dárí gbèsè wa jìn wá bí àwa ti ń dáríjì àwọn onígbèsè wa. Ẹ wo ẹsẹ̀ 14, nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín tí ń bẹ lọ́run yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n, bàbá yín kì yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín. Tó bá sọ pé ò ní dáríjì ẹni yẹn, Ọlọ́run sọ pé òun náà ò ní dárí ẹ̀ṣẹ̀ ti ẹ jìn ọ́. Tọ́lọ́run ò bá wá dárí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́, báwo ló fẹ́ ṣe? Bó bá gbàdúrà, àdúrà rẹ ò lè gbà. Nítorí pé ẹnìkan wà nínú ọkàn rẹ tó fi síbẹ̀ pé ò ní dárí in tó ṣe, pé ò ní dáríjì. Ṣùgbọ́n bó bá lè gbìyànjú bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí tó dáríjì ẹni tó ṣẹ̀ ọ́ yẹn, ìwọ náà ó rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó sì ní àlàáfíà nínú ọkàn rẹ, ó ní àlàáfíà nínú ayé rẹ. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní anímọ́níyà ni o, tàbí ní ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 5652 070 38 06 5652 070 87 68 2122 070 87 68 2122 070 55 30 7492. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè. Èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bí lè sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀.
Adùn nílé tiwa.